We Yoruba must not remain in this country. 2023 ò ní ṣẹlẹ̀ nílẹ̀ tiwa. Àwa ti kúrò nínú rọ̀fọ̀rọ̀fọ̀ ikó tó gbà yẹn. Nǹkan tá à ń sọ fún aráyé nìyẹn. Kò sí ìlú náà, kò sí ìlú tán tí máa sọ pé a fẹ́ kúrò tán máa gbà wọ́n ní gbà. Àgbàrá òjò ni. Kò lóhùn ò nílé wò. Onílé ni ò ní gbà fún àwọn ò ní gbà pé ká jáde àwa la mọ̀ bá ṣe máa àwa la máa wọ̀nà tá máa fi jáde. A dẹ̀ ń wọ̀nà báyìí. Kò sí pé à ń wọ ẹ̀yìn, à ń wọ ẹ̀gbẹ́, à ń wọ ọ̀tún, à ń wọ òsì. Yorùbá people gbọ́dọ̀ jáde ní Nàìjíríà. That's all. Ìjọba ò sí mọ́. Ìjọba ò lè wà kí gbogbo orúkọ máa ṣe. Ńgbà tí àwọn Fúlàní bẹ̀rẹ̀ ní 2014 December, January kankan. Àwa akégbé síta sí Buhari. Àwọn ará ìlú ẹ̀ lélẹ́yìí tó ń ṣe burúkú wọ̀nyí o. Wọn kò tí ì tóbi rẹpẹtẹ bí eléyìí ńgbà yẹn o. Díẹ̀ láṣìírí. Àwọn ará ìlú ẹ̀ ló ń ṣe burúkú yìí o. You are their kinsman. You are their tribesman. Tó o bá lo agbára influence ẹ pẹ̀lú wọn. Tó o bá bẹ̀ wọ́n lè stop o. Mo ní wò kójá àwọn ọmọ Yorùbá ló ń ṣe bí ẹ̀yẹn kéèmí Bánjí Akíntóyè kí n jẹ́ president Nàìjíríà èmi àwa fi wọ́n sílẹ̀ kán máa dà lúrú kán máa da gbogbo Nàìjíríà lù kán lọ máa pààyàn ní ilẹ̀ Ìgbò kán lọ máa pààyàn ní north kán máa it won't happen èmi á pè wọ́n pé gbọ́ ẹ̀mí ni bàbá yín ẹ̀ lè wá èmi dẹ̀ ni president Nàìjíríà whatever tó bá ń bí yín nínú ẹ jẹ́ ká jọ rò ṣùgbọ́n ẹ stop pípààyàn káàkiri and they will stop if Buhari had moved in at that point kó dá sí nígbà yẹn kó gbogbo wọn yà ní rí but apparently nǹkan tí gbogbo wa believe báyìí ni pé òun wọn ló tẹ̀ plan ẹ̀. Ní sí lábẹ́ Nàìjíríà mọ́ náà là ń sọ ọ̀rọ̀ tí wọ́n parẹ́ á kúrò lọ́dọ̀ wa Fúlàní tó bá jẹ́ èèyàn dáadáa tó bá fẹ́ ṣiṣẹ́ tó ẹran ló ń da nǹkan Yorùbá làdí gba gbogbo èèyàn tó bá jẹ́ pé ó fẹ́ wá máa da ẹran ẹ̀ ó fẹ́ máa ṣe kinní ní kó má wá dà á ṣèbí láíláí ni Fúlàní ti ń da ẹran nílẹ̀ wa nígbà tí irú àwa wọ̀nyí wà lọ́mọdé tá a bá ń lọ sóko táwọn parents wa bá tì wá síwájú ká máa ń ṣe sóko àárí Fúlàní tó ń da ẹran a máa bá màlúù ẹ̀ ṣeré a máa sọ fún wa pé ẹ̀yin ọmọ wọn Fúlàní màlúù ó lè sáré jù yín o tó bá bínú tó bá sátẹ̀lé yín ẹ̀ ní lè kọjá àárọ̀ yín mọ́lẹ̀ o ẹ máa lọ sóko bàbá yín Fúlàní gbọ́ wọn yẹn ò bá yàn já wọn kì í jẹ́ kí màlúù wọn wọ oko olóko àá máa ṣiṣẹ́ nínú oko báyìí Fúlàní á máa da màlúù ẹ̀ lẹ́bàá títì ebè kan ṣoṣo ló máa wà láàárín àwa àti Fúlàní àti màlúù yẹn tó ń jẹ oko lẹ́bàá títì màlúù yẹn ò ní yọ wá lẹ́nu àwa náà tá à ń roko nínú oko àyọ wọn lẹ́nu kò sí ìjà Fúlàní ò kì í bá yànjà èèyàn jẹ́jẹ́ ni wọ́n ṣùgbọ́n àwọn tán wá kó wá they are not cattle men they are militia men tán ti kọ́ dáadáa how to fight tán ti kó ìbọn dáadáa fún tán dẹ̀ ti indoctrinate pé àwa Yorùbá àwa Fúlàní la máa conquer gbogbo Nàìjíríà iṣẹ́ tán wá ṣe nìyẹn they have come to cause disruption in order to cause a war that's all. Tó bá jẹ́ ayé dáa tán bá ní Professor Akintoye lọ́mọ́mọ́ yín kan wá kó wá ṣe president Tinubu máa lọ mú why because ó ní experience ó dẹ̀ ní guts what he did in 2013 to 14 is a miracle. How many of us have ever achieved anything like that? Kó irú ògiri jọ kó wọn jọ kó gbogbo owó South West lọ ṣe wọ́n lọ sọ Buhari di president wọ́n dẹ̀ win a majority in the House of Representatives and the Senate that's a big thing. Tán bá ní kí èmi Bánjí Akíntóyè ní in a normal situation pé kí n lọ mú yàn kan wá òun ni màmá wá lọ ṣùgbọ́n things are not normal. We Yoruba must not remain in this country. 2023 ò ní ṣẹlẹ̀ nílẹ̀ tiwa.
àwa ti kúrò nínú rọ̀fọ̀rọ̀fọ̀ ikó tó gbà yẹn nǹkan tá à ń sọ fún aráyé nìyẹn. à ń ṣe lọ́wọ́ ẹ farabalẹ̀ mo tọ́ lẹ́ẹ̀kan mo ní ẹlẹ́yẹ mẹ́yẹ bọ̀ lápò olórí ẹ̀ pupa tí à ń bọ̀. The Yoruba nation is a phenomenally powerful nation in the world today. Phenomenally powerful. Màá ròyìn kinní kan fún yín. Àwọn ọmọ kéékèèké kan ní Amẹ́ríkà wọ́n á pè mí pé àwọn fẹ́ pé kí n wá bá officials gọ́ọ̀mẹ̀ntì Amẹ́ríkà sọ̀rọ̀. Mo ní ẹ̀yin wọ̀nyí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn kí lẹ ṣe wọ́n ní American citizen là wá. Amẹ́ríkà náà bí wá sí àbí pé wọ́n gbé wa ní bébì sí Amẹ́ríkà a dẹ̀ ti wá dọmọ 20, 21, 22 báyìí. Àwa wá lọ sí gọ́ọ̀mẹ̀ntì àwa wá lọ sọ fún àwọn alágbára ń bẹ̀ wípé we are American citizens ṣe gbọ́. That's in America, that's a powerful thing to say. Ọmọ Amẹ́ríkà ni wá ìjọba gbọ́dọ̀ listen òfin tí wọ́n nìyẹn. Ọmọ Amẹ́ríkà là wá. Àwọn èèyàn wa ń suffer ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ní Nàìjíríà and we want our government to interfere to do something about it. Ẹgbà tán bá wọn sọ̀tún sórí àwọn àgbààgbà àwọn ọ̀gá alágbára ní ọ́fíìsì yẹn tán wà mí wọ́n rí i pé àwọn ọmọ wọn yóò ní ṣe àdẹ̀lẹ̀ lé wọn òfin Amẹ́ríkà ò lé wọn nǹkan tá ń sọ yẹn a gbọ́dọ̀ dúró ká gbà á. Torí táwọn ẹ̀ bá jáde níbi tán lọ pariwo síta pé a lọ sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì ò lísìn sí wa wàhálà nìyẹn máa dà rẹpẹtẹ l'Amẹ́ríkà. So a gbọ́dọ̀ lísìn sí wọn so wọ́n wá lísìn sí wọn okay. Ṣé ẹ̀yin ìṣínwọ̀n kéékèèké yìí náà nìkan náà ni? Náà wọ́n ló ti àwa ní bàbá sílé àwa làwọn tẹ́bá if you want to wọ́n ní say is there any leader any important person nílé tán lè bá sọ̀rọ̀? Wọ́n ní yes a ní. Bí mo ṣe dẹni tó ń sọ̀rọ̀ sí ṣé àwọn ará ìjọba Amẹ́ríkà ń jẹ́ àwọn ọmọ wọ̀nyẹn ni. Ọmọ tó ṣe àǹkọ ọmọ náà ò ju pínpín ní báyìí 18-year-old girl àbí kinní kan. Ngbà tí mo bọ́ sórí tẹlifíṣàn tó ní bàbá ẹ káàbọ̀ kinní kan ẹ má bínú in 2 minutes àwọn ìjọba máa wá pè wá o. Mo ní ṣé ìwọ iná ìjọba máa pè ẹ́ ó ní bẹ́ẹ̀ ni. Pẹ̀lẹ́ wọ ọmọ mi 2 minutes lóòótọ́ tẹlifíṣàn ọ̀gá àgbà pátápátá láti ìjọba yọjú náà kì í ṣe president very high official. Ọmọ yẹn introduce mi pé bàbá wa náà ni ìyẹn náà introduce ara ẹ̀ àwa sọ̀rọ̀ ìyẹn ní béèrè question pé okay the American government I will report this to my boss. That's all. Àwọn ọmọ kéékèèké 17-year-old 18-year-old 19-year-old 21-year-old 22-year-old ọmọ tó bá mi sọ̀rọ̀ yẹn mo rò pé ọmọ 18-year-old ọmọ náà ò ju pínpín ní báyìí but sharp as razor. That's the Yoruba child. That's the Yoruba child. They can conquer the world. Give them a chance. We create their own country for them and they will create a country that can be at the top of the world within a short time. That is it. That's it. We are confident about that. Tó bá jẹ́ ìlú mìíràn táyé ti dá àwọn àti yọ. Kéèyàn kan kọ́yàn sí ìjọba Awólọ́wọ̀ kan wá discover pé ẹni tí Ìjẹ̀bú ni kópẹ́ tó ti ń bú gbogbo Èkìtì tó ń bú Ọ̀yọ́ tó ń ṣe kinní kan kí gbogbo èèyàn máa sọ pé ìjọ kan ó ṣe pàdé kan bí báyìí burúkú báyìí ló sọ nípa Èkìtì ó ṣe pàdé lọ́hùn yẹn báyìí burúkú báyìí ló sọ nípa Ọ̀yọ́ ó ṣe jẹ́ Awólọ́wọ̀ àwa fi sílẹ̀ díjọ́ kejì láyé. When a government makes a mistake of appointing a person and you discover that he is not suitable for the position, you remove him. But ìyẹn ò ní ṣẹlẹ̀ ní Nàìjíríà wọn ò ní yọ ara wọn ni o. Ìjọba Buhari, I don't know. Mi ò rí ìjọba much ń bẹ̀ ni. That's no governance there. Because in a country, tẹ́ bá elect ìjọba, federal government, the highest government in the land, is the government of everybody.
So tí ò bá qualify by its behaviour as a government of the people, that's no government. That's no government. The Buhari government has not run a Nigerian government. So kò sí nǹkan méjì tá a ní sọ ń pa ẹ̀. Gbogbo burúkú tó ń ṣe, he has turned the federal government into a working committee for the Fulani agenda, and within it he has created a unit for terrorist coordination and so on and so forth. Kí lèèyàn fẹ́ sọ nípa ìjọba Buhari? But nǹkan tí mo kàn fẹ́ sọ níbẹ̀ ni pé kì í ṣe Buhari nìkan o. Díẹ̀ ni mo ẹlẹ́dẹ̀ ń wọ ẹgbà o. Láti ìbẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ Nàìjíríà ti wọ́ tó ti ń wọ́ bọ̀ tó ti ń wọ́ láti 1962. Our fathers sat down. Àwọn bàbá wa àwọn bàbá Awólọ́wọ̀ ló kọ́ wọn ní nǹkan tó ń jẹ́ federation. Òun ló mọ̀, ó ti kọ ìwé nípa ẹ̀ka tó ṣèjọba. Àwọn ẹgbẹ́ ọmọ Odùduwà ti kọ a memo on federalism in 1949 tán gbé fún ìjọba Britain. Kò yẹ ní yòókù mọ̀ nǹkan tó jẹ́ federation. Àwọn ti study gbogbo ayé. So àwọn ló sọ pé federation ló máa dáa for a country like ours tí gbogbo oríṣiríṣi ẹ̀yà wà. And it was accepted. The British accepted. A dẹ̀ ṣe constitution lé lórí. Ó dẹ̀ yẹ wá díẹ̀. Torí wọn eléyìí tí wọn bá ti kúkú ṣe ń gbà nǹkan kúkú ṣe kó pọ̀ díẹ̀. But wọ́n ṣe ó jẹ́ just 3. Wọ́n kó àwọn ẹ̀yà tó wà ní north mọ́ra. Wọ́n kó àwọn ẹ̀yà tó wà ní south west mọ́ra. Wọ́n kó àwọn tó wà ní east mọ́ra. Ó wá jẹ́ 3 regions. Wọ́n wá ń ṣe àwọn yòókù tó jẹ́ ẹ̀yà kékeré wọ́n á ń bẹ̀bẹ̀ pé ẹ fún wa ní region tiwa náà. Àwọn Britain ò gbà, ó jẹ́ mẹ́ta yẹn. Àwa gbé federation. Bá a ṣe ń wọnú federation, ká tó wọnú federation burúkú kan wá ṣẹlẹ̀ rẹpẹtẹ 1959 to 1960. Àwọn British wá decide pé àwọn Fúlàní ni wọ́n máa gbéjọba lé lọ́wọ́. Pẹ̀lú àwọn Awólọ́wọ̀ yẹn wọn gbọ́dọ̀ jẹ́ kán súnmọ́ bí ìjọba yẹn. Kí dẹ̀ ní díẹ̀ kì í ṣe pé wọ́n hate Awólọ́wọ̀ o. Kì í ṣe pé wọ́n sọ pé Awólọ́wọ̀ jẹ́ onídọ̀tí o. Kì í ṣe pé wọ́n sọ pé Awólọ́wọ̀ jẹ́ aláìmọ́ra o. Kì í ṣe pé wọ́n sọ pé Awólọ́wọ̀ jẹ́ jàgùdà o. Nǹkan tí wọ́n sọ ni wípé àwọn Yorùbá ti mọ̀wé jù wọ́n gbọ́n jù. Tá a bá gbéjọba lé wọn lọ́wọ́ wọn ní jẹ́ káwa àwa British kárí tiwa jẹ nídìí ọ̀rọ̀ Nàìjíríà. Àwa dẹ̀ gbọ́dọ̀ àwa la kó Nàìjíríà jọ, àwa gbẹ̀dẹ̀ máa rí tiwa jẹ láéláé. Àwọn tó máa jẹ́ ká máa rí tiwa jẹ láéláé tí wọ́n mọ nǹkan kan làwọn Fúlàní. So ẹ jẹ́ ká ṣọ̀rẹ́ àwọn wọ̀nyẹn. Ṣé ẹ rí àwọn Awólọ́wọ̀ tó mọ gbogbo ẹ̀ ìpọ́n rí lára àwọn náà tó ń sọ fún wọn o. Wípé kò má dẹ̀ dáa. These are the people who can run this country. They, you know, even if Awolowo was Prime Minister of Britain, he would run Britain well. Kí lẹ̀ ń sọ? Bó ṣe President America, I don't know, well, look at him. Irú àwọn wọ̀nyẹn ló yẹ kó ṣe kínní. Àwọn ó dáa. But nǹkan tí àwọn ń sọ ni wípé we did not come to Africa to build country. We came to Africa to make profit. Òun náà ṣe gbé fáwọn Fúlàní. Ìgbà tán dẹ̀ wá gbé fáwọn Fúlàní tó wá di pé àgbẹ̀ àbọ̀ṣe àṣẹ independent. Ìgbà ẹjọ́ tán ṣe independent ṣe ló dàbí pé Awólọ́wọ̀ ò sí ń bẹ. Wọ́n treat ẹ̀ bí pé kò sí ń bẹ ni. Àwọn àndé àgbélé lọ́wọ́ ńgbà tó máa tó bí kò tẹ̀ tí ìtọ́sẹ̀ kan tán ti gbé lé ìjọba lé Fúlàní lọ́wọ́ tán. About 8 or 9 days after the date of celebration of independence, wọ́n ṣe meeting House of Representatives. Speaker ń bèrè any other business? Ìyẹn kan náà sọ pé kí ló máa ṣẹlẹ̀ sí region tí law and order bá break down? That's what they were already planning against the Western region. Àwọn engineer of law and order kó break down in the Western region. Láti lè ṣe nǹkan tán fẹ́ ṣe sí. Because wọ́n gbà pé kí àwọn Yorùbá wọ́n ṣàn lọ wájú wọ́n gbọ́dọ̀ stop. We must stop them. So stop the Yorùbás ló wà nídìí ẹ̀. Unfortunately bàbá tiwa táwa fẹ́ràn Akíntọ́lá ó wá jẹ́ kí wọ́n tàn òun jẹ. Àwọn British àtàwọn Fúlàní wá parapọ̀ wọ́n wá tàn jẹ Awólọ́wọ̀ ti lé jù. Yorùbá need a gentler leader. Nǹkan tó wà nídìí gbogbo since 1962 nìyẹn. Wọ́n ti ń plan ẹ̀ kí independence tó dé.
wọ́n ṣe wá parí ẹ̀ ní 1962 ni. Ìlọrin ìlú kékeré ni Ìlọrin ní Ọ̀yọ́ nílẹ̀ Ọ̀yọ́. Ládẹrin ló kọ́ ṣe baálẹ̀ ń bẹ̀. Ìlú yẹn ojú kékeré it's just a small town. Ọmọ ẹ̀ wá ṣe ọmọ ẹ̀ ní Àfọ̀njá. Àfọ̀njá ìyá ẹ̀ ní ó tàn sí Ọ̀yọ́ ilé. Ó bá royal family ní Ọ̀yọ́ ilé tán, Aláàfin family ní Ọ̀yọ́ ilé tán. Ó wá rò pé wọ́n máa mú jẹ Aláàfin, pé wọ́n máa yàn, pé àwọn Ọ̀yọ́ Mèsì ní Ọ̀yọ́ pé wọ́n máa yàn. Ó popular, àwọn èèyàn fẹ́ràn ẹ̀. So ó wá rò pé popularity yẹn á gbé òun dé ipò Aláàfin. Wọ́n wá yàn. Wọ́n wá yàn ẹgbẹ́ ẹ̀ kan. Kò láìkì yẹn. Èèyàn mọ̀ pé kò láìkì yẹn. Ẹ̀rù ẹ̀ dẹ̀ ń bà. Ó mọ̀ wípé ó popular nílé ní Ọ̀yọ́ ilé. Ó wá rò kí lòun ṣe máa ṣe ó wá ronú ó wá fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tí position Ààrẹ Ọ̀nà Kakanfò ó kún. Nǹkan tó jẹ́ kó fi ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe pé ó fẹ́ràn ẹ̀. Kò fẹ́ kó wá sí Ọ̀yọ́ ilé mọ́ torí Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ wọ Ọ̀yọ́ ilé. So ó wá fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó wá ń gbé ìlú kékeré ní Ìlọrin. Ó ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò láti bẹ̀. Ó ní àwọn ìsọ̀gbè Ààrẹ Ọ̀nà Kakanfò káàkiri bí irú Fágbóhùn ní Jàbátá and so on and so forth. Gbogbo wọn Aláàfin yẹn wá tún kú náà. So Àfọ̀njá wá believe pé náà wọ́n á mú òun. Wọ́n tún wá mú. Ẹni tán tiẹ̀ mú ọ̀rẹ́ ẹ̀ ni. Ibi tó ti wá yàrí nìyẹn pé òun ò sí under the authority of the Aláàfin mọ́. Òun fẹ́ dájọba tòun sílẹ̀. Ló wá bẹ̀ sí dọ́gbọ́n oríṣiríṣi. Ó bẹ̀ sí ìlú ẹ̀ kéré. Ó fẹ́ kí Ìlọrin kó tètè di ńlá. Kó náà bá ní ìlú ńlá tó máa jẹ́ center ìjọba tòun fẹ́ dá sílẹ̀. Ó wá bẹ̀ sí invite àwọn ará àdúgbò gbogbo àwọn villages wọn yẹn kán máa bọ̀ ní Ìlọrin. Ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n takú wọn lọ but àwọn kan díẹ̀ lọ. Then ó invite àwọn ọ̀rẹ́ tó ti mọ̀ lọ́tọ́mọdé bí irú Ṣọlágbẹ̀rù tó wá láti kí lorúkọ ìlú tiẹ̀. Ó jìnnà díẹ̀ màá rántí ẹ̀. Ó invite ìyẹn Muslim person ni and a great trader. Ó wá sí Ìlọrin. Ó dá òkè ṣúnà. Òun ló dá lọ fọ́ wọ́n ṣan igbó. Wọ́n kọ́ news quarter. Wọ́n adìẹ mọ́ Ìlọrin. Ó ń jẹ́ òkè ṣúnà. Àwọn yòókù tí wọ́n wà àwọn náà bẹ̀ sí dá àdúgbò tí wọ́n sílẹ̀ gbogbo. Bọ́ Ìlọrin ṣe wádìí ìlú ńlá díẹ̀ nìyẹn. Ńgbà tí àwọn Fúlàní tán da Hausa land rú, táwọn Hausa tán make mistake, tán gbà wípé reformer làwọn wọ̀nyí, tán fúnra wọn bá wọn pa àwọn ọba wọn, tán mú Fúlàní dípò wọn. Àwọn preacher wọn wá tún wá sílẹ̀ Yorùbá, wọ́n rò pé àwa Yorùbá náà wá ṣe irú yẹn. So every Yoruba, especially in area Ọ̀yọ́, ṣé àwọn Ọ̀yọ́ ló súnmọ́ north jù. Every town nílẹ̀ Ọ̀yọ́ wọ́n á bẹ̀ sí preach against ọba, wọ́n preach against Aláàfin, wọ́n preach against the local ọba, wọ́n preach against Yorùbá culture, Yorùbá religion, Yorùbá everything. Àwọn èèyàn wá sọ pé irú èwo wá lélẹ̀. Wọ́n wá lé wọn. Àwọn èèyàn wá bẹ̀ sí attack wọn. Wọ́n wá ju òkúta lù wọ́n, wọ́n wá ń pa wọ́n. Even Aláàfin gan arrest àwọn kan lára wọn. Náà fi wá sápá. Ibi tán ti wá ń sá lọ ní Àfọ̀njá ti wá rò ó ti ń kó ìlú ẹ̀ Ìlọrin jọ díẹ̀díẹ̀. Ó wá rò pé àwọn wọ̀nyí ò nídìí láti sá lọ. Òun lè dọ́gbọ́n àti àwọn Yorùbá tó ti di Muslim náà tẹ́rù ń bà tán ti jẹ́ host tó jẹ́ àwọn ní baálé tó gba àwọn Fúlàní tó ń preach àwọn yẹn sílé pé àwọn náà ẹ̀rù ń bà àwọn ọmọ náà fẹ́ sá. Àfọ̀njá fi wá announce wípé kán máa bọ̀ ní Ìlọrin. Ó fẹ́ kí Ìlọrin tóbi, ṣé àwọn nǹkan tó máa mú Ìlọrin tóbi, kán máa bọ̀ ní Ìlọrin. Tán bá wá sí Ìlọrin wọ́n á free wọn, wọ́n á protect wọn, ẹnìkan kan ò ní lè fọwọ́ kàn wọ́n. Bí Ìlọrin ṣe wá de predominantly Muslim country nìyẹn, town nìyẹn. Àfọ̀njá wá recruit gbogbo àwọn wọ̀nyẹn sí àmì ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ inú wọn sí àmì ẹ̀. But
It was a foolish thing to do. Owó òmùgọ̀ pátápátá ni. Because àwọn tó kó sí àmì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni ò kì í ṣe Yorùbá ni ò mọ nǹkan tó ń sọ. Ó fẹ́ di rúlà, ó di rúlà, ìwọ ló kàn wọ́n bẹ̀. Wọ́n mọ nǹkan tó ń sọ. So, ara àwọn tó pè síbẹ̀ ni one man called Alimi. Ó ti di ẹni tó ń ṣe oògùn fún àwọn sójà nínú àmì Àfọ̀njá fún àwọn commander. Ó ti dọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn as a sham maker and so on, or sham procurer. Bó ṣe nìyẹn tí èèyàn wọ́n wá yàn yẹn, wọ́n ní òun ní ìmáàmù wọn ní àmì. Àfọ̀njá ò mọ nǹkan tó ń sọ kò, he wasn't interested in Islam. He didn't want to change to Islam. Wọ́n ti yanra wọn ní pera wọn ní ìmáàmù, pera wọn ní ìmáàmù. Kò kàn, kò tiẹ̀ understand, kò care. But nígbà tó wá di pé àwọn non-Yoruba soldiers wọ́n wá unruly. Wọ́n kì í ṣe Yorùbá. Wọ́n á lọ sí village kan, wọ́n á lọ surround the village yẹn. Wọ́n á sọ pé wọ́n ti conquer yín. Wọ́n á ní Àfọ̀njá ló ní káwa wá conquer yín. Wọ́n á bẹ̀ sí kẹ́rù ẹlẹ́rù. Gbogbo report wọn yẹn wá ń dọ̀dọ̀ Àfọ̀njá. Ó wá ń wọ̀nù wọn gbà. Ó ń wọ̀nù wọn gbà. Ó wá dijọ́ kan, ó wá decide pé òun á get rid of them. Ibi tí wọ́n ti revolt mọ́ lọ́wọ́ nìyẹn. And that revolt led to his house being burnt, his compound was burnt, and he himself was killed and burnt in the open street. Tí wọ́n bá pín Ìlọrin sí ọgọ́rùn-ún ọ̀nà, àwọn tí ó jẹ́ tí ò kì í ṣe ìran Yorùbá ń bẹ̀, wọn lè ju ọ̀nà 3, 4, 5 lọ. Àwọn yòókù bí ọgọ́rùn-ún ó dín márùn-ún ọ̀nà, 5 Yorùbá ni wọ́n. 95% of the population. So it's a Yoruba town. It's not a Fulani town. Kí kálukú múra. Àwọn tó bá ṣì ń ṣe pé ajẹ́ ká ṣe restructuring ká bẹ̀ wọ́n. Gbogbo àwọn ọmọdé tẹ̀ ń bẹ̀ wọ́n káàkiri. Àwọn ọmọdé ti ṣètò ara wọn báyìí. Wọ́n máa yálé tilé ọba, tilé ìjòyè. Àwọn ló ní nǹkan wọn. Àwọn ọmọdé la fẹ́ create country wa fún. Kí yẹ́rú àwọn àti darúgbó. Inú mi kàn máa dùn kán create ẹ̀ lójú mi kí ó dé bọ́ sílẹ̀ lójú mi kí n lè jókòó sí pálọ̀ àbí kí n jókòó sábẹ́ igi ní ẹ̀kúnlé kí n máa sun ọ̀gẹ̀dẹ̀ jẹ, máa sun àgbàdo jẹ, kí n máa wo tẹlifíṣàn, kí n rá àwọn ọmọ mi kéékèèké bọ́n ṣe ń kutú, bọ́n ṣe ń dára, bọ́n ṣe ń ṣèjọba. They can do it.